àṣìṣe gbà ó ní bí Bàbá Osun ṣe ru Igbá Osun Osogbo lọ́dún yìí. Òun kọ́ ni igbá rírù kan, Ìyá Osun ló sọ bẹ́ẹ̀. Ọ̀sẹ̀ tó mọ̀ kọjá yìí ni ọdún Osun Osogbo ti ọdún 2025 parí nílùú Osogbo ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Ọ̀kan lára àwọn tó sì ṣẹlẹ̀ níbẹ̀ ni wípé Bàbá Osun bó ṣe gba igbá lórí ọmọdé ọmọ ọdún 12 tó jẹ́ arugba ní ọdún yìí tó kọ́kọ́ ru igbá náà tí Bàbá Osun sì bá rù ú. Èyí lòdì sí bó ṣe máa ń jẹ́ wípé wúndíá tí kò tí ì mọ ọkùnrin rí ló máa ń ru Igbá Osun Osogbo lọ́dọọdún o. Ọ̀pọ̀ èèyàn òun ló sì ṣe ní kàyéfì gidi o. Igbá tí Bàbá Osun rù náà ó ní Ìyá Osun ti ìlú Dún Ọ̀ṣun ní ìpínlẹ̀ Ọ̀ṣun kan náà. Yèyé Ọ̀ṣun pidán Nathaniel ó mà ló mà ti bu ẹnu àtẹ́lù báyìí tó ní kò yẹ kó rí bẹ́ẹ̀ o. Ìyá Osun Ọ̀ṣun pidán ó mà sọ fún àwọn oníròyìn pé àṣìṣe ni igbá tí Bàbá Osun rù náà lábẹ́ bó tilẹ̀ wù kó rí níbi ayẹyẹ ọdún Ọ̀ṣun olójúdò ti ìlú Dún Ọ̀ṣun tó wáyé ní ọjọ́ àbámẹ́ta sátidé tí ń ṣe ọjọ́ 19 oṣù kẹjọ ọdún 2025 yìí. Ó ní Yèyé Ọ̀ṣun pidán òun ló ti ṣàlàyé náà nínú àlàyé rẹ̀ síwájú o. Ìyá Osun Ọ̀ṣun pidán ó mà sọ wípé ó mà ṣeéṣe kí ẹni tí ifá mú láti ru igbá kó mà kéré ní ọjọ́ orí o. Ó ní ṣùgbọ́n ìyẹn kò sọ pé kí Bàbá Osun kó bá a rù ú. Kí ló yẹ kí wọ́n ṣe bí arúgbá kò bá lè rù ú? Ọ̀ṣun pidán ṣàlàyé wípé àwọ̀rò àwo ó ní ọ̀rọ̀ kan tó bá rí bẹ́ẹ̀ ó ní àwọ̀rò àwo ni yóò ru Igbá Osun. Kódà Ìyá Osun olójúdò ó mà sọ pé ọba kò ní agbára láti yan ẹni tí yóò ru Igbá Osun bí kò ṣe pé kí wọ́n dífá láti mọ ẹni tó tọ́ láti ru Igbá Osun. Bí kò bá sì sí àwọ̀rò àwo nítòsí láti ru igbá náà, Yèyé Ọ̀ṣun pidán sọ wípé wọ́n gbọ́dọ̀ dífá láti mọ ẹni tí yóò rù ni. Bákan náà ó ní Ọ̀ṣun pidán sọ wípé ọ̀pọ̀lọpọ̀ igbá tí arúgbá ń rù báyìí ó ní kò ní ìwúrò gidi mọ́ o látàrí bí wọ́n ṣe ń fi ojú ṣáájú yan arúgbá. Ìyá Osun Dún Ọ̀ṣun ó fìdí rẹ̀ múlẹ̀ pé èyí ló mọ̀ fà á tí àwọn ọba tí wọ́n fi ní àṣẹ lórí àwọn atọ́kùn àti arúgbá Ọ̀ṣun báyìí. Ó wá rọ àwọn orí adé láti ṣe àtúnṣe sí ọ̀nà tí wọ́n ń gbà yan ẹni tí yóò ru Igbá Osun. Ọ̀ṣun pidán sọ wípé òun ni arúgbá karùn-ún tó ru igbá fún Ọ̀ṣun Òṣogbo kí òun tó wá lọ́kọ ní ìlú Dún Ọ̀ṣun. Àdúràgbà Olúwatóyìn ló ń kàròyìn sí létí o láti kàn ní eyayorubaworldtv. Bẹ́ẹ̀ ṣe ń wò wá ẹ máa bá wa like, ẹ máa share, ẹ máa comment. Ẹ má tún gbàgbé láti bá wa subscribe sórí YouTube channel wa kẹ́ wá bá tẹ notification bell láti lè máa mọ àwọn ètò wa lọ́kọ̀ọ́jọ̀kan tó bá ti gorí ìkànnì yìí. Ẹ ṣé pọ̀ tẹ́ ń wò wá o, a kú iṣẹ́ látàárọ̀. Ọlọ́run ọba Elédùmarè yóò fi èrè sísè mi àti yín o.